mú kí wa kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́ẹ̀tì láǹfààní látún ti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì àrólé baba 1010 TV2 níbi tá a ti mọ̀ròyìn wá lájẹ́ ọba alẹ̀ bí nǹkan ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé. Ojú tẹ fún wá ojú náà ò ní fọ́, etí tẹ fún gbàwọ̀ etí náà ò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè. Ìròyìn fún ti àsìkò yìí náà láṣẹ bẹ́ẹ̀ tá a tó mọ wá sójú mọ́ màwòrán àti tí ìgbọ́ ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wa lórí ìkànnì aláyọ̀ tá a jọ wà yìí nígbà tí orúkọ ẹ̀ tó mọ̀ròyìn wá tí ò yí padà. Àyànfẹ́ Elédùmarè ló kọ tèmi jẹ́. Ẹ já wo kókó tí ń bẹ nínú ìròyìn ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀. Ohun tí Bíwálà yóò jẹ ló ń wá kiri, kódà kí n wà nínú ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu, síbẹ̀ n ò níye sọ òtítọ́ ọ̀rọ̀ pé ẹgbẹ́ òṣèlú APC ò dára. El-Rufai ló fèsì ọ̀rọ̀ padà bẹ́ẹ̀. Olúmúyìwá Adéjọbí òye lálùkòrò àwọn agbófinró, kódà kò yẹ níbi tán bá ti ń sọ̀rọ̀ gidi rárá láwùjọ. Ààfin ló yẹ kó wà kó máa dápàrà. Sowore ló sọ̀kò ọ̀rọ̀ sí alùkòrò àwọn agbófinró ilẹ̀ yìí. Wọ́n tún ti mú El-Rufai sọ́wọ́ lẹ́ẹ̀kan sí o, lẹ́yìn tó balẹ̀ jẹ́ tán ló wá ń sojú rẹ̀ káàkiri. Shehu Sani olómọ̀sọ̀kò ọ̀rọ̀ sí El-Rufai. Ojúbọ̀rọ̀ kò ṣe gbọmọ lọ́wọ́ èkùrọ́ o, ìjọba Tinubu kò ṣetán láti gbé ìjọba kalẹ̀ fáwọn ọ̀dọ́, bẹ́ẹ̀ àwọn tán bá wà nípò wọn ò ṣetán láti gbé ìjọba kankan kalẹ̀. Rotimi Amechi olùsọ èyí di mímọ̀. Àwọn afurasí Fúlàní darandaran ni wọ́n ṣe ìkọlù sáwọn akẹ́kọ̀ọ́ LAUTECH ní ìpínlẹ̀ Ọ̀yọ́, níbi tán ti ṣe bẹ́ẹ̀ dẹ́mi akẹ́kọ̀ọ́ méjì légbodò. Ọwọ́léeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti tẹ arákùnrin tó fún ọmọ ọdún 17 lóyún lẹ́yìn tọmọ náà tó kú lásìkò ìbímọ. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́ báyìí. Ohun tí Bíwálà yóò jẹ ló ń wá kiri, kódà kí n wà nínú ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu, síbẹ̀ n ò níye sọ òtítọ́ ọ̀rọ̀. Ẹgbẹ́ òṣèlú APC ò dára níṣẹ́. El-Rufai ló sọ èyí di mímọ̀. Gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Kaduna Malam Nasiru El-Rufai ló ti fi èsì ọ̀rọ̀ padà sí Daniel Bíwálà, ẹni tó jẹ́ olùdámọ̀ràn fún ààrẹ lórí ètò ìbáraẹnisọ̀rọ̀ ní ìlú, nínú ọ̀rọ̀ tí àwọn méjì tó fi jọ ń ṣe àkótó ọ̀rọ̀ láàrin ara wọn. Tẹ́ ẹ bá gbàgbé, amúròyìn náà wá wípé ẹni tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ ọ̀hún El-Rufai òun ló mọ̀ sọ̀rọ̀ yìí di mímọ̀ níbi ìpàgọ́ àti ṣe ìrónilágbára fún ìjọba àwarawa èyí tó jẹ́ ọlọ́jọ́ méjì tó wáyé ní olúlulẹ̀ tí ń ṣe Àbújá, níbi tí El-Rufai ti sọ dímọ̀ wípé sẹ́ẹ̀dísì ìjọba tó ń bẹ lóde yìí ó ní ó kù díẹ̀ káàtó, tó sì tún bọ ẹnu àtẹ́lu ẹgbẹ́ òṣèlú APC lápapọ̀ wípé ẹgbẹ́ ọ̀hún kò ṣe dáadáa tó, wípé ẹgbẹ́ òṣèlú APC kì í ṣe ẹgbẹ́ kan tí ó ṣe rọ̀gbọ̀kúlẹ̀, torí wípé àwọn gangan láàrin ẹgbẹ́ ọ̀hún wọn ò fi ààyè ìjọba ara wa sílẹ̀ nínú ẹgbẹ́ náà, nínú èyí tí ó mú kí Daniel Bíwálà olùdámọ̀ràn fún ààrẹ lórí ọ̀rọ̀ ìbáraẹnisọ̀rọ̀ tó ti fèsì sí ẹni tó jẹ́ El-Rufai yìí, níbi tó ti sọ dímọ̀ pé bàbá ẹ mọ̀ kó atótónu, ṣùgbọ́n tó bá ṣe wípé ẹ ń bẹ nínú ètò ìṣèjọba tó ń bẹ lóde yìí, mo mọ̀ dájúdájú gbangba wípé ẹ kò ní sọ̀rọ̀ ọ̀rọ̀ èyí tí ẹ ń sọ yìí. Bẹ́ẹ̀ náà ni El-Rufai ti fèsì padà báyìí lójú òpó ayélujára X tá a mọ̀ sí Twitter tẹ́lẹ̀ rí. Ibẹ̀ ni Nasiru El-Rufai tó ti fèsì ọ̀rọ̀ padà sí Daniel Bíwálà. Ó ní n ò ní fẹ́ bọ́ ọjà, ǹjẹ́ ó sì fẹ́ mú mi láti fèsì padà sí ọ̀rọ̀ rẹ̀. èyí ò Daniel Bíwálà ó ní wípé mo rí ọ gẹ́gẹ́ bí ẹni tó sì lè padà lọ wá iṣẹ́ nígboro lẹ́yìn ọ̀rẹ́yìn, àti pé iṣẹ́ tiẹ̀ náà ló sì ń ṣe látàrí tó jẹ́ àti tó mú nípa bó ṣe jẹ́ olùdámọ̀ràn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ó ní ṣùgbọ́n jẹ́ ń ṣe ní àlàyé fún ọ sórí tí mo sọ nípa ẹgbẹ́ òṣèlú APC, yín tó dá mi lójú tí mo sì nímọ̀ nípa rẹ̀ ni, kódà kí n wà nínú ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu n kò ní yí ọ̀rọ̀ mi padà tí n bá rí tí ò tọ́ nínú ètò ìṣèjọba ọ̀hún. Nígbà tí Nasiru El-Rufai tó tún ṣe ní àlàyé wípé kó mọ̀ tó dé làwọn mọ̀ tí ń jẹ́ in tí à ń jẹ́ yìí nínú ètò òṣèlú láti ọdún 1998 tóun ti ń bá bọ̀. Ó ní òun sì ti ṣe ní àlàyé tẹ́lẹ̀ kó tó di pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu gan ó dórí àléfà wípé òun rèé o, òun kò ṣetán láti kópa kankan nínú ìṣèjọba rẹ̀. Ó ní kì í ṣe wípé ààrẹ gan ni ò fún òun, ó ní ṣùgbọ́n kò tiẹ̀ wo gan náà láti wà nínú ìṣèjọba náà. Ó ní kí wá ní ó ń kàn lára àbí kí ló fẹ́ dùn níbẹ̀. ìyẹn tó kàn wà nínú ó kàn àyò ni pé ẹgbẹ́ òṣèlú APC nílò àtúnṣe. Ẹ jẹ́ ká jọ sòótọ́ ọ̀rọ̀, ẹgbẹ́ òṣèlú náà ó kù
díẹ̀ káàtó. Nasiru El-Rufai ló sọ èyí di mímọ̀ nígbà tí Bíwálà tó tún ti fún lésì padà lẹ́ni lójú òpó ayélujára níbi tó ti ní kí bàbá Nasiru El-Rufai kó so wá gbẹjẹmọ́wọ́ kó sì sinmi gbogbo erépa orí ayélujára èyí tí Nasiru El-Rufai ọ̀hún tó ń ṣe náà. Olúmúyìwá Adéjọbí ò yẹ lálùkòrò àwọn agbófinró, kódà kò yẹ níbi tán bá ti ń sọ̀rọ̀ tó ṣe pàtàkì àbí tó gidi láwùjọ. Ààfin ló yẹ kí Olúmúyìwá kó wà láti máa dápárá pẹ̀lú àwọn ìjòyè tó kù. Sowore ló sọ èyí di mímọ̀. ẹni tó jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn tó tún jẹ́ olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú AAC lọ́dún 2023 Ọmọyẹlé Sowore òní ó ti fi ohùn lédè nípa Olúmúyìwá Adéjọbí pé kò yẹ lẹ́ni tó yẹ kó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí ti ṣe orílẹ̀-èdè Nàìjíríà òní ibi tó yẹ Olúmúyìwá Adéjọbí òní kó wà láàrin ibi tí wọ́n ti jọ máa dápara tí kò sì gbọ́dọ̀ wà níbi dábàá tí ń sọ̀rọ̀ tó ṣe pàtàkì àbí ọ̀rọ̀ tó ṣe kókó ní àwùjọ bẹ́ẹ̀ bá gbàgbé Olúmúyìwá Adéjọbí ó mọ̀ ní ó ṣe agbátẹrù bí Ọmọyẹlé Sowore bó ṣe di ẹni tí wọ́n gbé lọ sí ilé ẹjọ́ báyìí lórí ẹ̀sùn wípé ó ba orúkọ ó pe ẹni tó jẹ́ IGP Káyọ̀dé Ẹgbẹ́tókun ní IGP tí kò kájú òṣùwọ̀n, that is illegal IGP, nínú èyí tí wọ́n ní Olúmúyìwá Adéjọbí olótọpinpin ọ̀rọ̀ náà tó sì fúnná mọ́ ẹni tó jẹ́ IGP náà wípé àní túláàsì a gbọ́dọ̀ gbé Ọmọyẹlé Sowore lọ sí ilé ẹjọ́ ní ilé ẹjọ́ lánàá. ibẹ̀ ni Ọmọyẹlé Sowore ló ti sọ ọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ pé sẹ́rí Múyìwá Adéjọbí pẹ̀lú àwọn àṣẹsí rẹ̀ àtàwọn ọ̀rọ̀ tí máa ń jáde lẹ́nu rẹ̀ kò yẹ lẹ́ni tó yẹ kó jẹ́ alukoro fún àwọn agbófinró ilẹ̀ yìí pé bẹ́ẹ̀ ṣe wò yìí kò tún yẹ lẹ́ni tó yẹ kó máa wà láwùjọ tán bá ti ń sọ̀rọ̀ tó ṣe pàtàkì àti tó ṣe kókó bí kì í ṣe pé lára àwọn tán máa ń jókòó sáàfin láti máa dá inú ọba dùn dá àpárá òun ló yẹ. ẹja wo fọ́nrán ọ̀hún níbi tí Ọmọyẹlé Sowore tó ti sọ̀rọ̀ náà. Múyìwá is not supposed to be anywhere near any serious business except in the palace where he's a jester. That's ẹ káàbọ̀ padà. Wọ́n tún ti ṣe bẹ́ẹ̀ mú El-Rufai sọ́wọ́ báyìí lẹ́yìn tó balẹ̀ jẹ́ tán ló wá ń sojú rẹ̀ káàkiri orílẹ̀-èdè yìí. Shehu Sani olóṣọ̀kọ̀ ọ̀rọ̀ sí gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Kaduna. Shehu Sani tó jẹ́ asòfin tẹ́lẹ̀ ní ilé ìgbìmọ̀ aṣojúṣòfin àpapọ̀ Àbújá èyí tó ṣojú àárín gbùngbùn ìpínlẹ̀ Kaduna ó ti ṣe ní àlàyé wípé Nasiru El-Rufai ó ti balẹ̀ jẹ́ kó tó di wípé ó wá fẹ́ máa tún un ṣe báyìí. Nínú àlàyé rẹ̀ tó kọ sójú òpó ayélujára X ní ibi tó ti sọ dímọ̀ wípé sẹ́ẹ̀rí gómìnà tẹ́lẹ̀ ọ̀hún Nasiru El-Rufai ó ti ba àná rẹ̀ jẹ́ tó wá fẹ́ máa wá ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí láti fi òní tún àná náà ṣe. Ó ní ẹni tó jẹ́ wípé kò ní ìlaragbà nípa ẹgbẹ́ òṣèlú alátakò lásìkò tó wà lórí àléfà gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Kaduna. Ó tún sọ dímọ̀ wípé gbogbo àwọn iṣẹ́ ribiribi èyí tó fa gbèsè gọbọyì sí ìjọba ìpínlẹ̀ Kaduna lọ́rùn tí El-Rufai tó ṣe àti ìwà burúkú rẹ̀ tó fi mọ́ ìwà àìmoore èyí tí El-Rufai tó wù. Ó sọ dímọ̀ wípé lẹ́yìn tó bá ààyè jẹ tán ló wá ń ṣe ìwàásù ìjọba rere ní orílẹ̀-èdè Nàìjíríà. Oníṣẹ́rù rẹ̀ ló yẹ kí a ti máa gbọ́ wípé ẹgbẹ́ òṣèlú APC ó kù díẹ̀ káàtó fún wọn. Ó ní ohun gan tó jẹ́ pé àgbà oníranù àti àgbà àwọn oníṣẹ́ láabi ní El-Rufai jẹ́ ẹnu tèmi lẹ́tí ń gbọ́ àbẹ́mi kan ni mo sọ bẹ́ẹ̀. Shehu Sani oníṣẹ́ ní àlàyé ó tún sọ dímọ̀ wípé aláìda ó mọ̀ ní Nasiru El-Rufai ó nítorí wípé àfibisólóore ni lánàá ó ń pe Tinubu ní áńgẹ́lì rẹ̀. Ó ní lónìí báyìí níṣe ni Tinubu ti di èṣù tí kò fẹ́ jírí mọ́. Ó ní gbogbo iṣẹ́ burúkú èyí tó ṣe látàná òde yìí tó ti fi ba ara rẹ̀ jẹ́ látàrí wípé ìṣèjọba tó lò gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Kaduna ó fi ba gbogbo nǹkan jẹ́ tó wá di òní olónìí nígbà tí ọwọ́ rẹ̀ dilẹ̀ tí ò rí ibì kankan yà sí mọ́ tí kò sì sí nínú ètò tí kò sì sí ní orí ìṣèjọba kankan mọ́. níṣe ni wọ́n wá àwáwí àti àtàmọ̀ láti fi tún gbogbo ohun tó ti ṣe bẹ́ẹ̀ tó ti bàjẹ́ látọwọ́ rẹ̀ ṣe. ó ní irú èèyàn bẹ́ẹ̀ kò yẹ ní àwùjọ torí pọ́wọ́ rẹ̀ ti dilẹ̀. òun ló jẹ́ kó ṣẹ̀ṣẹ̀ máa rí wípé gbogbo ìgbésẹ̀ tó ń ti gbé látẹ̀yìnwá ó ní kò bójúmu ní wọ́n á wojú re àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ojúbọ̀rọ̀ kò ṣe gbọmọ lọ́wọ́ èkùrọ́. Ìjọba Tinubu kò lè gbé ìjọba lẹ̀ fáwọn ọ̀dọ́ lọ́wọ́ tá a wà yìí. Kódà
ẹ bá fẹ́ gba ìjọba lọ́wọ́ àwọn táwọn nípò tagidi tagbára òun láò fi ṣe Rotimi Amechi olómàṣọ èyí di mímọ̀ níbi ìpàgọ́ ọlọ́jọ́ méjì tó wáyé ní olúlulẹ̀ yìí ní Àbújá níbi tá ti sọ dímọ̀ wípé wọ́n gbé ìpàgọ́ ọ̀hún kalẹ̀ láti ṣe ìrónilágbára fún ìjọba àwarawa ní orílẹ̀-èdè Nàìjíríà democracy. Ibẹ̀ ni ẹni tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Rivers Rotimi Amechi ló ti ṣe ní àlàyé wípé ṣe fẹ́ gbòòtọ́rọ̀ ẹ̀yàn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ṣe rí ìṣèjọba wa ní orílẹ̀-èdè yìí wọn kò fi àyè kankan sílẹ̀ láti lè jẹ́ kí ẹlòmíì kó débẹ̀ torí tagidi tagbára ó ní àwọn ìṣèjọba náà ni wọ́n ń lò ó ní àwọn ìjọba yìí wọ́n ṣetán láti pààyàn wọ́n ṣetán láti jí owó wọ́n sì ṣetán láti gba ọ̀nà ìrú láti gba agbára ó ní gbogbo àwọn ọ̀dọ́langba àbí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n rò wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu yóò gbé ìjọba kalẹ̀ ó ní irọ́ lásán tó jìnnà sóòótọ́ ni ó ní ìṣèjọba tó ń bẹ lóde yìí Tinubu ò ṣetán láti gbé ìjọba òun kalẹ̀ fún ẹnikẹ́ni ó ní gbogbo wa ní kájọ fi ọ̀rọ̀ rọra wa wò bá a bá dé rí ipò tán a kì í fẹ́ kúrò ńbẹ̀ mọ́ nígbà tó fi àwọn àpẹẹrẹ oríṣiríṣi tó fi lélẹ̀ lọ́dún 2015 nígbà tó fi àpẹẹrẹ oríṣiríṣi lélẹ̀ nípa ètò ìdìbò tọdún 2015 tó jẹ́ ti ààrẹ láàrin ààrẹ àná Muhammadu Buhari àti Goodluck Jonathan ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ èyí tí Rotimi Amechi sọ nílẹ̀ tá a ṣe àfihàn rẹ̀ fún wa tájọ yẹ̀ wò. I saw the hand of former Governor Rotimi Amechi up. Your Excellency, distinguished ladies and gentlemen, please, whatever I say, put the blame on Tambuwal, because we had together prayed Islam prayer that we should not talk here at all. And it looks as if his prayer didn't work. That's why I'm talking. Exactly. Says my name Ibrahim. I was going to respond to you. You say all we hear here is typical Nigeria. Typical Nigeria, and you are clapping. That's why politicians get away with anything. They get away with murder because you have short memory. Short memory. None of you here seated can defend the votes. If you have complained, Nigerians have been clapping for you. The only way Shekarau became governor, do you know how? Because people lined up. When they ask how many people are there, they say over 500,000. No, I won't give 500,000. Announce Shekarau. It happened in Ghana. Before the election of the last president. 2 days, a lot of us were called to intervene. But why did they do that? The people were ready to die. You are talking, abusing everybody. Nobody has power and will give it to you. Nobody, not even me. If you want a pastor as president, can get one. The politician is there in Nigeria to steal, to maim, to kill, to remain in power. If you think Tinubu will give it to you, you are wasting your time. So when we speak, we forget history. Unfortunately for me, poverty has made me to be part of the political system from when I left university. I left university 1987 and I've been part of the process till today. You can't wish me away in the formation of APC. You certainly can't wish me away. You can't wish me away in how APC won election. You can't. But the truth is that if some of us did not stick at our neck, say, PDP, good luck, we want to die with you. When they saw that we were ready to die, what did they do? They gave up power. So we have sweet mouth, we'll talk about it, we'll repeat these things every day. Tomorrow they will call you in Lagos, you will go. Somebody told me in Lagos, said, look, Mr. Amechi, I said, sir, you see these people that gathered here? I say, yes. We called them all. Transport, this, they came. If tomorrow Tinubu comes with the same transport, they will also come. And the final example is when we are pursuing, APC was registered, and I was scared that, look, they may rig us out. So I got the party to agree that we will carry out a demonstration. They agreed that we will carry out a demonstration. We assembled at, where is that parade ground? Eagle Square. We released some money to go and bring women and all that. I walked in. One time about me, I must go early to know what is going on before people will come. See the women gathered. Guess what they were wearing? Jonathan for president. God bless you. Ẹ káàbọ̀. Àwọn afurasí Fúlàní darandaran náà ṣe ìkọlù sáwọn akẹ́kọ̀ọ́ LAUTECH ìpínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n pa akẹ́kọ̀ọ́ méjì ní inú ìṣẹ̀lẹ̀ ọ̀hún.
iléègbé àwọn akẹ́kọ̀ọ́ Ládòkè Akíntọ́lá University of Technology LAUTECH tó wà ní agbègbè stadium ní Ògbómọ̀ṣọ́ ó ní ìṣẹ̀lẹ̀ náà ó ní ó ti ṣẹlẹ̀ tí ọwọ́jà àwọn oníṣẹ́ láabi ọ̀hún tó tún ṣe bẹ́ẹ̀ dé agbègbè Ọ̀ndàjì ní ìpínlẹ̀ ọ̀hún náà gẹ́gẹ́ bí àlàyé tí àwọn akẹ́kọ̀ọ́ ṣe fún ikọ̀ àwọn oníròyìn àtàwọn fọ́nrán kọ̀ọ̀kan tán fi léde síta tí ń ṣe àfihàn pé lóòótọ́ àti lódodo ó ní àwọn oníṣẹ́ láabi náà ó ní wọ́n sọ̀sẹ̀ lọ́jọ́ ajé Monday ní nǹkan bí dédé agogo 2 òru ó náà sọ dímọ̀ wípé àwọn oníṣẹ́ láabi náà wọ́n ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù sí ilé kọ̀ọ̀kan tó wà ní agbègbè stadium àti Ọ̀ndàjì níbi tán ni wọ́n ti lu àwọn akẹ́kọ̀ọ́ lálùbami òkú tán sì tún gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ olówó iyebíye àti àwọn nǹkan míì tó ṣe pàtàkì tí wọ́n gbà lọ́wọ́ àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún níbi tán ti ní wọ́n ṣe bẹ́ẹ̀ yìnbọn lu akẹ́kọ̀ọ́ 2 tí wọ́n jáde láyé nínú ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí àwọn fídíò àti àwọn tí wọ́n bá àwọn oníròyìn sọ̀rọ̀ tí wọ́n kò fi orúkọ wọn léde síta wọ́n sọ dímọ̀ wípé ènìkọ́ ànákọ́ ó ní wọ́n ti máa ń sọ̀sẹ̀ ní agbègbè méjèèjì yìí ní pàtàkì jùlọ agbègbè Ọ̀ndàjì níbi tí wọ́n ti ní àwọn afurasí táwọn gbàgbọ́ pé wọ́n jẹ́ Fúlàní darandaran ó ní wọ́n ṣe ìkọlù ọ̀hún ẹni wọ́n wá ní òru ọjọ́ ajé Monday yìí níbi tán ti bẹ̀rẹ̀ sí ní lu àwọn akẹ́kọ̀ọ́ nílùkulù tán gba fóònù àti pásíwọ̀dù wọn lọ́wọ́ wọn lákẹ́kọ̀ọ́ tó bá kọ̀ tí ò fi pásíwọ̀dù náà sílẹ̀ níṣẹ́ náà ń kó ìgbájú ìgbámùbò èyí tí kẹ́ríkẹ́rí tó ń bá ròde nínú akẹ́kọ̀ọ́ tó bá wọn oníròyìn sọ̀rọ̀ ó ní agbègbè stadium ó ní òun gbé ń tòun níbi tíṣẹ̀lẹ̀ òun ti ṣẹlẹ̀ ṣùgbọ́n òun kò sí nílé lọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀ náà tó wáyé àwọn ènìyàn ni wọ́n ṣe ní àlàyé wípé wọ́n ṣe ìkọlù tó sì gba oríṣiríṣi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ olówó iyebíye lọ́wọ́ àwọn akẹ́kọ̀ọ́ kó tó di wípé wọ́n lọ sí Ọ̀ndàjì níbi tán ni wọ́n ti ṣekú pa akẹ́kọ̀ọ́ 2 kan ní ibẹ̀. ọ̀gọ̀rọ̀ àwọn akẹ́kọ̀ọ́ ni wọ́n fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ lójú òpó ayélujára X tí ń ṣe Twitter nínú ìtààmú ṣe àwọn àfihàn fọ́nrán kọ̀ọ̀kan níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ lábẹ́nú lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún. wọ́n wá rọwọ́ ẹ̀bẹ̀ sí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ aláṣẹ àti olùdarí ẹnjìníà Ṣèyí Mákindé pé bàbá ẹ dákun ẹ dábọ̀ ẹ tètè bá wa wójútùú sọ̀rọ̀ ètò ààbò àwọn akẹ́kọ̀ọ́ tó ń gbé ní àwọn agbègbè yìí níbi tó tún ti ránṣẹ́ pé àwọn DPO ọlọ́pàá kọ̀ọ̀kan ní agbègbè náà ti ń ṣe ìpínlẹ̀ Ọ̀yọ́ wípé ẹ má wò wá ràn níṣe ní agbègbè náà ló ti di ibi àìfi ọkàn balẹ̀ sùn mọ́ fáwọn akẹ́kọ̀ọ́ báyìí. ẹyọ ní pọ́sà láti lọ tìbí nù mí. ẹyọ ní pọ́sà láti lọ tìbí nù mí. Ilẹ̀kùn náà yọ yóò pẹ̀lú pa kẹ́bọ̀dì dira wọ́n gbá fóònù wọ́n kàn ń ja níbi ẹ̀ ní ẹ lọ rà dá eré lìyẹn bí lè wọ́n yọ complete ní lọ́sí àrùn olè ló yọ wọ́n yọ mọ́jú kéjẹ́ tí mọ̀ pé kọ́ bá a ṣe báàbò àyà ẹ mọ̀ ẹ lọ ṣe báàbò àyà ókè o wọ́n rọ́ọ̀bù. ó wá lè ṣe ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ló tẹ arákùnrin tó fún ọmọ ọdún 17 lóyún lẹ́yìn tọ́mọ náà tó kú lásìkò ìbímọ. ọ̀dọ́kùnrin tí wọ́n gbé orúkọ rẹ̀ ní Azeez Ọládìméjì ẹni ọdún 23 ó ní ọwọ́ ti bàbá yìí tó ti wà ní àkóló àwọn agbófinró lẹ́ni tí wọ́n ní ó ṣe bẹ́ẹ̀ fún Bísọ́lá Ganiyu ọmọ ọdún 17 lóyún tó sì kọ ọmọ náà tí kò ṣe ìtọ́jú ọmọ ọ̀hún ní agbègbè ní ilé ìwòsàn tán ni ó wà ní Àjùwọ̀n ìjọba ìbílẹ̀ Ifọ̀ ní ìpínlẹ̀ Ògùn ó ní wọ́n ní ọmọ náà dákẹ́ sí lẹ́yìn tí ó ṣe bẹ́ẹ̀ tó rọbí tán pẹ̀lú iṣẹ́ abẹ èyí tí wọ́n ní ọmọ wà láàyè ṣùgbọ́n ọ̀dọ́bìnrin Bísọ́lá Ganiyu ó ní ó ṣe bẹ́ẹ̀ gbèkúrú jẹ lọ́wọ́ ẹ̀bọra kó tó di wípé bàbá ọ̀dọ́bìnrin ọ̀hún èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Ẹgbẹ́kúnlé ó fi ọ̀rọ̀ náà tó àwọn agbófinró létí nílẹ̀ tí Ọmọlọ́lá Odùtọ́lá fi ìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé àwọn ti fi páńpẹ́ òfin mú ọ̀dọ́kùnrin Azeez Ọládìméjì èyí tó wu ìwà burúkú ọ̀hún ọmọdébìnrin náà ó ní wọ́n sọ dímọ̀ pé ó ń gbé ní agbègbè Jétí Sófọlábò Baálẹ̀ Akínòsì ní
ìjọba ìbílẹ̀ Ifọ̀ yìí tí ń ṣe ìpínlẹ̀ Ògùn níbi tán ti ní ọwọ́ ti ba Azeez Ọládìméjì lẹ́ni tó ṣe àṣemáṣe pẹ̀lú Bísọ́lá Ganiyu ẹni ọdún 17 tó tún pàtì láì ṣe ìtọ́jú ọmọ ọ̀hún. Gbogbo akitiyan láti dóòlà ẹ̀mí Bísọ́lá òun ló já sí pàbó torí ẹni lẹ́yìn tí ó ṣe iṣẹ́ abẹ náà tán ó ló ṣe bẹ́ẹ̀ gba èkúrújẹ lọ́wọ́ ẹ̀bọra. Ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti àsìkò yìí. Oníyanṣe ọlọ́kàṣẹ́ ẹ̀yìn tẹ́ bá wa jẹ́ kú àìbínú títí di ìgbà tá a tún padà máa fún wa ní ìròyìn míì. Orúkọ mi ò ní yí padà, àyànfẹ́ Elédùmarè yín náà ni. Ẹ dákun ẹ dábàá ìgbìyànjú kẹ́ máa bá wa share àwọn ìròyìn wa kó lè máa dá àwọn ààyè kọ̀ọ̀kan tọ́rọ̀ ti kan ẹnì kọ̀ọ̀kan lórílẹ̀‐èdè Nàìjíríà. Ó dàbọ̀ fún ti àsìkò.